Adúpẹ́ o. Adúpẹ́ o. Àwọn Facebook pẹ̀lú update wọn tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀mẹ́wàá yìí. Má bínú o, ìrètí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́ o. A ti wà lórí line láti past 20 minutes. In fact, more than that. Ṣùgbọ́n wọ́n gbéṣe wọn dé. Wọ́n gbéṣe wọn dé. Wọ́n gbéṣe wọn dé. Mi ò rí kíní òkáǹtì, kò rìkọ́ọ̀dù, kò ṣe kankan. Ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè wípé a ti wà ní ojú fọ́nrán báyìí. Ẹ káalẹ́, ẹ kú déédé wòyí, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín náà ni olólùfẹ́ yín. Ọmọdé ṣe ẹ̀fún ṣayé Ọbátúlá láti ṣe èrò lọ́fìn mo lè mi lọ mìíràn wo ọ̀pá ẹgbẹ̀rún jẹ. Mo kí yín káàbọ̀ sórí ètò tèní, ètò onígbà ìwáṣẹ̀. Èmi pẹ̀lú àlejò mi ènìyàn pátákì ìgbà ojúmọ́ ni wọ́n. Àbíyọ̀lá Adunni tí gbogbo wa mọ̀ sí Adunni oníṣọ̀pọ̀nà Ọ̀ṣun níkẹ́ ní orúkọ wọn ń jẹ́. Wọ́n máa tó wọlé ní kòpẹ́ yìí. Ẹ jẹ́ ká fi orin aládìídùn ká fi gbéra wa wọlé. Mo fà bẹ̀bẹ̀ níbẹ̀ yín o, mo fà bẹ̀bẹ̀. Mo fà bẹ̀bẹ̀ níbẹ̀ yín o, mo fà bẹ̀bẹ̀. Dèdè ọmọ wọn lóde Ìpò. Mo fà bẹ̀bẹ̀ níbẹ̀ yín o. Èèrà ọmọ wọn lóde Ọ̀fà o. Mo fà bẹ̀bẹ̀ níbẹ̀ yín o. Ajífikú sọ̀fẹ́ ó tún dé àwọn lóde Òró. Mo fà bẹ̀bẹ̀ níbẹ̀ yín o.
over 20 minutes wọ́n ti ṣe another update sórí WhatsApp wọ́n ti ṣe sórí Facebook so everything. Oníkálukú ló wà tó jẹ́ iṣẹ́ olójú ọmọ rẹ̀. Kébí, I love you, I love you. Pẹ̀lú tí ẹ̀ láìkí ẹ̀yẹ ẹgbẹ́ mi náà ti lọ́ọ̀wọ́ ẹ̀ bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Àwọn aráàlú wa ti gbé. Àwọn aráàlú wa ti gbé. Ẹ̀dá mi máa jẹ́ ẹsẹ̀ ìyá ìrẹ́ o. Orí mi máa jẹ́ ẹsẹ̀ ìyá ìrẹ́ o. Tó bá jẹ́ Kìrìsìtẹ́nì tọkàntọkàn, o ò ní fojú pa ẹ̀sìn ẹlòmíì rẹ̀ ó ṣe tẹ́ oníkálukú lọ́rùn. Ọ̀nà oníkálukú gbà ṣe kí ni fi rán oníkálukú níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni olójú ọmọ nìkan ló wà. Gbogbo wa pátápátá ni wòlíì. Ìwọ ló lọ kó jìnnà. Iṣẹ́ mi gbogbo àná ló fi gba gbogbo èèyàn láti wá sí ojú fọ́nrán mi. Tó bá wù yín kẹ́ máa fẹ́ mi ní sọ. Àjọ jẹ́ ni ẹ ti gbàgbé. Mi sí rẹ̀ sí dọ́ọ̀dà akọ̀wé ìṣe lájọ́ yóò fún. Mi sí rẹ̀ sí dọ́ọ̀dà alákọ̀wé o. Ìrọ̀lẹ́dẹ̀ ń pa tẹ́ bá tún dé bẹ̀rẹ̀ sí ní dúró síbẹ̀. Ẹ máa sá kiri kẹtọ́nà nípa ṣe. Ó mú yẹ́sìyẹ́sì dání. Èmi ìjáyà ọ̀pọ̀ èèyàn. Wọ́n rò bọ́ lásán ọlá ṣẹ̀ṣẹ̀ pọ̀. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ wá ní. Màrógò lò gbogbo ilẹ̀ màrógò yìí lò. Gbogbo yìí tó sọ̀rọ̀ lápadà wálé. Ọdún ọdún èmi pẹ̀lú àwọn pẹ́sọ̀. Bẹ́ẹ̀ ni, tó bá ti kọ́ sẹ́ẹ̀ ló gbọ́dọ̀ kọ́ sáyà. Gbogbo wa kẹ̀lé ní bó láti ṣẹ̀wá kóòtù òdòrè yìí náà ni. Tó bá lọ ṣe àfojúdi tí mo tí ò yẹ kó o fún tó fojú sí ẹ̀bá ẹ̀. Pa mí ẹ̀ lè parẹ́ mi mọ́ mi lára ìrọ̀lẹ́ pa. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tíra yín yàmàyàmà yìí. Nínú ọdún yìí gbogbo ẹ̀yin plenty fún plenty ọ̀sìn mi. Gbogbo wa lájọ máa rí ògo yìí lò. Ọlá iyì ẹ̀yẹ tó wọlé lọ́dún yìí. Àjẹlú àtàjẹsẹ́kù ní fún wa. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi pátápátá. Bílíọ̀nù ní gbogbo wa máa jẹ́ lọ́dún yìí. Kó tó di oṣù kẹfà, ó máa bú yọ dànù. Ó máa ya fàyàsì ìlérí àti májẹ̀. Ijó gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ la fi gbàre níbí o. Ẹ tẹ́wọ́ gbàre ọdún, ẹ tẹ́wọ́ gbàre ọdún, ẹ tẹ́wọ́ gbàre ọdún. Ìkìlọ̀ pàtàkì wà fún gbogbo wa. Òun ni ìyá wa ló fẹ́ wá bá wa sọ lálẹ́ yìí. Òun tí olóòtú ọmọ àrẹ sọ láti ẹnu irun mọ̀lẹ̀. Bẹ́ẹ̀
lè yé yín rárá. Bóyá lẹ mọ̀. Àṣẹ wà. Gbogbo ẹ̀yin tèmi pátápátá. Apá wa máa ka ó máa ṣó lọ́dún yìí. Ilé tá a ṣí sílẹ̀ yẹn, má fi ṣeré o. Àpótí owó tá a ṣí sílẹ̀. Èrè yóò ṣẹ̀ṣẹ̀ nínú ọlá nínú. Ẹ bá mi dá fẹ́ gbẹ́ mi o. Ẹ bá mi dá Muso fẹ́ gbẹ́ mi. Muso. Ta ni mo ránṣẹ́ kókó máa bá mi polówó ọjà. Iṣẹ́ wọn ni ẹ̀ tá a bá dẹ̀ fi sílẹ̀ sí wọ́n lè pa fídíò rẹ̀. Wọ́n ti kọ́ díẹ̀ nìyẹn. Muso. Ẹ bá mi dá Muso fẹ́ gbẹ́ mi. Muso. Abẹ́bẹ́ mi dà. Ó yá, ẹ máa fẹ́ ọlá, ẹ máa fẹ́ lá. Muso. Ẹ bá mi dá Muso fẹ́ gbẹ́ mi. Muso. Bóyá lẹ mọ̀, ìràwé mọ̀ ń gbá lójú ẹgbẹ́ mi. Ìràwé mọ̀ ń gbá lójú ẹgbẹ́ mi. Ẹgbẹ́ lè dá mi láre. Ìràwé mọ̀ ń gbá lójú ẹgbẹ́ mi. Ẹgbẹ́ lè fún mi lọ́mọ. Ẹ̀yin lẹ mọ̀. Ìbànújẹ́ yín nìyẹn. Bóyá lẹ mọ̀, Olúwa ṣe bí lógo. Ìràwé mọ̀ ń gbá lójú ẹgbẹ́ mi. Ẹgbẹ́ lè dá mi láre. Ẹ káàbọ̀. Ijó là ń jó nínú ilé wa. Ẹsẹ̀ ilé. Máa ṣeré. Ọkùnrin ẹ bá mi ṣe ó fún lójú o. Àtàlárò àti pupa àti funfun. Jíjẹ àjẹpọ̀. Ẹ jẹ́ kí n gbé ìyá mi wọlé. Ẹ káàbọ̀ bàbá mi ọmọ ọlọ́firáyè. Ẹ káàbọ̀ orí ètò. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé nígbẹdẹmukẹ. Ẹ máa bọ̀ ní tọlátọlá tìyì. Ẹ máa bọ̀ wọlé, ẹ máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀. Àdúpẹ́. Kí ló ṣẹlẹ̀? Bàbá mi gbé tó lóyìnbó ló gbé yọ lálẹ́ yìí o. Òyìnbó ni bàbá mi gbé yọ lálẹ́ yìí o. Ẹ máa àkàlẹ́ o. Ẹ káàbọ̀. A kú ọjọ́ mẹ́ta. Gbogbo lé ń kọ́. Àdúpẹ́. Àdúpẹ́. Ẹ káàbọ̀ sí orí ètò. Ọdún nìyẹn. Àdúpẹ́ pé Ẹlẹ́dàá tún mú wa rí ọdún yìí. Àdúpẹ́. Adúpẹ́ pé Ẹlẹ́dàá Elédùmarè ìgbárùn ọdẹ wọ́n kà wá yẹ nínú ìdùnnú ayọ̀ ìfọ̀kànbalẹ̀. Àdúpẹ́. Mo kí gbogbo wa gbé a káàbọ̀ sórí ètò onígbà ìwáṣẹ̀ ọgbọ́n ìmọ̀
àti òye ni èmi wá èmi mú àgọ̀ lọ sílé láṣẹ Èdùmàrè pẹ̀lú ìyá mi bàbá mi ọmọ ọlọ́fin ráyè Ọ̀ṣúnìkẹ́ Ọlọ́ṣọdé aláàánú tí gbogbo wa mọ̀ sí Àdùnní oníṣọ̀pọ̀nà àbíyè Òṣùgbó ti ìlú Ọ̀tà pátápátá. Ìyá mi ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ ẹ bá mi ṣe àkàjúwe ara yín ní ráńpẹ́. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Èbùsì Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà láti Ṣẹ̀rí Ọlọ́fin mo lè ìdílé onígbàgbélé mi ti wá. Èmi lọmọ eríwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àṣẹ ìṣòwò orí ẹ̀wọ́ pàdé ẹni ajé wá pé ní kí ìyá mi lọ́hùn a kì í ṣàkíní bí ìdílé ìyá ká má ní ti a kì í ní ti bàbá ká má ní ti ìyàtà mi ẹ má máa mẹ́sẹ̀gì mi mọ́ ẹ bá rí i pé mo wà online ẹ fi mí sílẹ̀ jàre ìfẹ́ yìí náà ní lọ́ọ̀fù yìí náà èmi náà lọ́ọ̀fù yìí bàjẹ́. Nídìílé ìyá mi mo lọ́rọ̀ ìbúmọ̀jò ọmọ ìgbé láṣẹnu pọ̀pọ̀ ìjó tápàdùn ìjó àwẹ̀ tápàdùn gbà èmi ò ní bá wọn ṣe kú tápà lókè tàbí jẹ́ bá wọn sí kò tiẹ̀ tó bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìyá mi. A kú ọdún a kú ìyèdún ẹ bá mi dárúkọ yín fún gbogbo ilé. Ǹjẹ́ wọ́n gbọ́ mi báyìí? Ṣé ẹ gbọ́ mi báyìí o? Nẹ́tíwọ̀kì. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo ilé ìyá mi. Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọmọ mi, ẹ káalẹ́, a kú ewu ọdún, bàbá bí màá náà kú ewu, bàbá lọ́dún jà náà kú ewu. Èmi náà tún ni o. Èmi Ọ̀ṣúnìkẹ́ Ọlọ́ṣọdé Àdùnní oníṣọ̀pọ̀nà olórí àbíyè tí ló tó kó ìlú Ọ̀tà. Èmi náà mo tún kí n pé ẹ káalẹ́ o, a kú ewu ọdún o. Àdúpẹ́. Ní ìdánilẹ́kọ̀ọ́ tí ìyá mi tí wọ́n wá fún wa ní àṣálẹ́ yìí, ìdánilẹ́kọ̀ọ́ tó yè tó koro ni o. Wọ́n fẹ́ wá fún wa ní ìtọ́sọ́nà ohun tí ọdún yìí tó bí fún wa tó jẹ́ pé ìkìlọ̀ ọdún ni wọ́n wá ṣe fún wa. Kí ni àwọn ìròyìn ayọ̀ tí Elédùmarè fi rán yín sí wa ìyá mi? Nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kán gbọ́, à ń dílé ara wa ní gbígbọ́ ó ti dà. Nẹ́tíwọ̀kì Nàìjíríà ni yà. Kí la máa ṣe sí báyìí? Mi rò pé àwọn tí upgrade new system tí wọ́n ṣẹ̀ ṣe sí orí mo ti mọ̀ ó máa rí fété màá tún gbé wọn wọlé padà. Ẹ jẹ́ kí n tún gbé wọlé padà. Mi ò tí ì rí wọn. Sídíkàt mo kí yín bẹ̀ yẹn o. Mi ò tí ì rí wọn padà nínú ilé. Ẹ fi ìbéèrè ránṣẹ́ kí n lè gbé yín wọlé. Ẹlòmíì tó bá rí wa tá a bá ń ṣe nígbà ìwáṣẹ̀ tó bá wọlé wá súré fò jáde iye bí ẹ dúró kẹ́ gbọ́ ẹ̀kọ́ tó yẹ tó wà nínú ẹ̀. Bíbélì náà lọ sọ ó ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Nígbà tí ṣe pé mo ní pé kẹ́ wá dúnbú èèyàn àwọn tó ti dúnbú ọmọ ọlọ́mọ tó fi wọ́n rarí ọdún tí wọ́n kọ́ ọmọ kú mọ́ wọn lọ́wọ́ tó bò mọ́lẹ̀ ṣe nǹkan kan lórí ẹ̀ ti torí ẹ̀ sọ pé ẹ̀ ní bá wọn ṣe mọ́ ọ̀rọ̀ wọn lẹ tún jí láàárọ̀ kùtùkùtù èyí lẹ tún bẹ̀rẹ̀ sí ní jí sọ àánú yín ṣe mí. Àwọn kan sọ pé kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe kí làwọn olóró fẹ́ ṣe lọ́dọ̀wò lójú ìyá ọ̀kẹ́rẹ́ sọ pé lórúkọ Jésù kó tìyàwó ẹ̀ síta kó sọ pé kó máa ṣe ṣàkàlà bòbòbòbò níbi tó ti ń ṣe ìséde tí wọ́n sọ pé òun fẹ́ jáde ẹni nítorí pé ẹ̀yin lẹ kọ́ kàtídrà sí ìmẹ̀kọ ibi tí àwọn tí ò mọ nǹkan tí wọ́n ti fi ṣe ra wọn nìyẹn ó dàbẹ́ ní pé nẹ́tíwọ̀kì Nàìjíríà ọ̀dà lálẹ́ ìwéyà máa gbé wọn wọlé láti orí WhatsApp mi ti mọ̀ wọ́n lójú àṣà gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ fún wa láti orí WhatsApp. Ẹ jẹ́ kí n gbé wọn wọlé láti orí WhatsApp torí pé kí ni
nítorí nẹ́tíwọ̀kì yẹn kò gbé wọn wọlé bí mo ṣe ń gbé wọn wọlé ló ń decline jẹ́ kí n tún wò lẹ́ẹ̀kan sí. tá a bá tún ti ṣe lẹ́ẹ̀kan sí tó bá tún decline á jẹ́ pé ẹ káàbọ̀. ẹ kálẹ́ o. nẹ́tíwọ̀kì yẹn ni. ẹ kálẹ́. ẹ káàbọ̀ a dúpẹ́ wípé a tún ti rí. a ti pààrọ̀ nẹ́tíwọ̀kì. èmi náà rí bẹ́ẹ̀ kójú yìí ṣe rètérètè. a ti pààrọ̀ nẹ́tíwọ̀kì. a ti pààrọ̀. ẹ ṣé ẹ káàbọ̀. ẹ kálẹ́ o ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi ìyá mi bàbá mi ọmọ mi ẹ kálẹ́ ẹ kú ewu ọdún adúpẹ́ lọ́dọ̀ Elédùmarè èmi tí náà ni mo tún dé lálẹ́ ìyàbọ̀rúbọ yèlé fá o oore yèbọ ṣíṣe o oore ọ̀pára o òkè o fún gbogbo elérinlẹ̀ kábíyèsí fẹ̀yìn ọlọ́balúwayé o ẹ kálẹ́ àpò ewu ọdún èmi tí tòótọ́ Ọ̀ṣúnníkẹ́ Ọlọ́ṣúndé Àdùnní oníṣọ̀pọ̀nà olórí àbíyè fún gbogbo tílé tó kò lú Ọ̀tà ìyá òrìṣà fún gbogbo tó kò lú Amíkanlẹ̀ káàbàtà èmi náà ni mo kí n pé àpò ìdún o adúpẹ́ pójú tún ríra o. Adúpẹ́ lọ́wọ́ Olódù ọmọ àrè ní àṣálẹ́ yìí mo mọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ mú wá fún wa ìdánilẹ́kọ̀ọ́ nìkan kọ́ ó tún jẹ́ pé ohun tí Olódù ọmọ àrè tó ti ẹnu àwọn irúnmọlẹ̀ tó ti jáde síta ihun tí ọdún yìí tó bí fún èmi àti ẹ̀yin òun ni ìyá wa fẹ́ wá bá wa sọ ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká fetí sílẹ̀ ká gbọ́ ìkìlọ̀ wọ́n ní ẹni tó bá gbọ́ ìbáwí ẹni tó bá fẹ́ ìbáwí ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tó bá kọ ìbáwí ẹranko lásán ni ẹ jẹ́ ká fetí sílẹ̀ ká gbọ́ ìbáwí tá a bá gbọ́ ìbáwí làásìgbò adínkù nílé ayé wa adínkù nílé ayé àwọn ọmọ wa ó jẹ́ lórí jíjẹ náà ní nǹkan báyìí ní ọ̀sán náà sọ pé ká má jẹ lọ́dún yìí ẹ má jẹ́ ká sọ pé in the name of Jesus bó jẹ́ pé ìwà kan níbi kan náà ní ká má kọrí sí bó jẹ́ pé kinní kan ní ẹ jẹ́ ká fetí balẹ̀ gbọ́hun tí ẹ̀mí fẹ́ sọ fún wa ní àṣálẹ́ yìí tí ó jẹ́ ti ọdún 2023 akọ́ńbábo ìyá mi. ẹ kálẹ́ àkú àtàárọ̀ ẹ̀kú àlàjẹ ọdún yìí ti yabo. Adúpẹ́. bẹ́ẹ̀ ni akànlá mú o. Adúpẹ́. Adúpẹ́. ọdún àwa máa dá ifá máa ń gbóhùn lẹ́nu òrìṣà ọbalúwayé ifá tá a dá lọ́dún yìí a dá ìrẹtẹ̀ ọlọ́tà. ìrẹtẹ̀ ọlọ́tà òun la dá ifá ní ká ṣìkẹ́ àwọn màámi gan-an pé àwọn náà ní ọdún lọ́dún yìí a ní ríjà wọn o. Àmín. A ní ríjà wọn àwa ẹ̀yin dádì wa ẹ máa fojú di àwa mọ́mì o kódà kó jẹ́ ọmọ yín kékeré tó jẹ́ obìnrin ẹ má fojú di o. lọ́dún yìí kẹ̀dẹ̀ nìyí ká má ṣe ìmọ̀ tara ẹni nìkan ká má ṣe mo gbọ́ tán mo mọ̀ tán nínú ọdún yìí nínú ọdún tá a wà yìí ọdún ajé ni gbogbo àwa tá a ní ajé ká lọ bọ ajé dáadáa tá a bá ti wá ń bọ ajé bẹ́ẹ̀ ni ká máa ṣètùtù àwọn ọ̀yà mi dáadáa ká dẹ̀ máa bọ̀gún àtẹ̀ṣù tá a bá fẹ́ ṣe bísínẹ́sì tí ó fẹ́ pàwọ́ àtẹ̀yàn pọ̀ ká má nìkan lọ o ká má dá rìnrìn àjò pé bísínẹ́sì àbí mo dá lágbára kan wọ́n pè mí síbi kankan mo fẹ́ lọ kódà kó já wa ẹ̀yin ìyá mi tẹ́jọ́ ló ṣàbáyé tó bá fẹ́ pè yín lọ sóde pé bóyá fẹ́ lọ bì kan ó mówó dání o ó tún kò tún mówó dání o ẹ má dání kan lọ
ní ọdún yìí o bí Ifá ṣe sọ nìyẹn pé ká ṣètùtù dáadáa ká bọ àwọn ìyá mi dáadáa ká súnmọ́ àwọn tó bá mọ̀ nípa ẹ̀ tó bá wa ṣètùtù dáadáa ẹni tí ó bá súnmọ́ babaláwo dáadáa kó súnmọ́ kán bá rúbọ ẹ̀ kán rúbọ ẹ̀ o ọdún yìí á dùn fún wa fásọ tilẹ̀ agbọ́rọ̀ lẹ́nu òòṣà ọ̀rọ̀ tá gbọ́ lẹ́nu òòṣà wá bá gbogbo obìnrin bí pátápátá a ní ṣòwò àṣẹ dáadáa wọn. àmì àṣẹ Èdùmàrè. kí gbogbo àwọn obìnrin ká lọ tọ́jú ọmọ wa ká bójútó ọmọ dáadáa lọ́dún yìí o òòṣà ló sọ bẹ́ẹ̀ pé ká bójútó ọmọ dáadáa lọ́dún yìí. àwa nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọba lúwayé tó bá sọ ká ní ìgbàgbọ́ tí òtún bá dẹ̀ múyàn gbàrà ká má sáré lọ gba abẹ́rẹ́ o ká tètè mú nǹkan ẹ̀rọ ká máa lo balabalabalabalabala ká tètè mú nǹkan àwọn àgbàlagbà tó bá wà nílé ká tètè yá lò ó ní kálukú wa ká ṣe nǹkan àwọn àgbàlagbà sílé dáadáa lọ́dún yìí ọba lúwayé sọ bẹ́ẹ̀ Ifá náà dẹ̀ tún sọ pé ká ṣẹ̀bi àwọn àgbà àwa tá a wá jóbìnrin ní ká má fọmọ wa tàfàlà kí ẹ̀mí burúkú má bàa kó sí wọn nínú ni o. kábíyèsí lẹ́yìn tàbí sọ bẹ́ẹ̀ o kódà kó jẹ́ ètí òjò ọmọ ọdún 8 lọ a gbọ́dọ̀ bójútó dáadáa ìṣe ká fọmọ tàfàlà kò sí tó kàn mí ọmọ jáde lọ ìgbà bó ṣe kú máa ń jáde náà nìyẹn kó má lọ kátẹ́gùn burúkú má lọ fẹ́ lù kó má lọ tó máa hùwàkíwà gbogbo àwọn akọ́mọ abáyọ̀ ti gbọ́ràn dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òòṣà ní pé ká wábi tí wọ́n bá ti lè ṣe é kọ́ lọ bèṣù fún àwọn ọmọ tó bá ti gbọ́ràn dáadáa tẹ́lẹ̀ kọ́ lọ bèṣù fún wọn dáadáa lọ́dún yìí pé gbogbo àwọn tó ń rò pé bóyá wọn kì í ṣan bóyá ti ń ṣe pátá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń ṣùfù àìgbọ́ràn nípa ọmọ àgbọ́ràn kí gbogbo àwọn òbí ká lọ fọ́ gbá ọ̀yàn wa mọ́lọ́gànjọ́ òru ká máa fi ṣàdúrà fún àwọn ọmọ wa gbogbo nǹkan tá a fẹ́ káwọn ọmọ wa jẹ́ ká máa fọ́ gbá ọ̀yàn mú ká máa inú tá a fi gbé wọn yẹn ká máa fi ọwọ́ gbá báyìí ká máa fi ṣàdúrà fún àwọn ọmọ wa lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mẹ́tọ́ ti rò pé kò lè ṣe nǹkan rẹ̀ pé ó máa ṣe o kí àwọn òbí kí wọ́n má bàa jà sásán lórí àwọn ọmọ wa kákàrà má sì fi ọmọ lọ́dún yìí tí nǹkan bá wá ń ṣe ọmọ ká má sáré gbégbá alẹ́ alábẹ́rẹ́ ká jẹ́ kẹ́rọ̀ wà nílé lọ́wọ́ wa ẹ̀rọ ti bàbá àgbà ẹ̀rọ táwọn ìyá mi òṣùrùngà kó wà nílé dáadáa gbogbo àwọn tá a bá rí pé bóyá inú kan ti ẹ̀rùn mi àbí nǹkan tí mo jẹ ló jẹ́ kí inú máa rún mi káyọ̀tì lọ́lẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ayé òní kó ti fún tẹ̀dọ́ wa o. àmì àṣẹ Èdùmàrè. ayé òní kó ti fún tẹ̀dọ́ wa. àmì àṣẹ. ọ̀dẹ̀ ní òrìṣà ní ká má rojọ́ ara wa ká má bàa rojọ́ fún kà. bóyá láàárín àwọn àtọkọ wa ni bàbá wa ní ká má tura wa síta débi ká má sọ̀rọ̀ fún kà. nínú ọdún yìí tọ́mọ wa bá ṣe nǹkan fún wa tá a láìkè ẹ̀ inú ilé ẹni láti ń jèkúté onídodo inú ilé wa ni kó mọ ká má fi ọ̀rọ̀ ọmọ wa lọ káàkiri dé òkan máa sọ ọmọ dìdàkudà mọ́ wa lọ́wọ́. àwọn ọ̀ka ilé. ìyàrá tá a bá ń lọ ibì kan lọ́dún yìí ká máa dágbére o a nílò òde àlọ́ọ̀dẹ. àṣẹ. wọ́n lọ bí báyìí ibi tí ọba dẹ̀ lọ ẹnìkan jẹ́ kó mọ̀ pò lọ tó bá fẹ́ ti dìpín ibẹ̀ débì kan kó o tún wá pè ibi tí mo lọ yẹn mo ti fẹ́ kó ń bẹ̀ o mo fẹ́ débi báyìí o. wọ́n ní ká kìlọ̀ fáwọn ọmọ wa ìjáde òru gbogbo àwọn ọmọ wa tó ń jáde òru tó ń lọ sí kílọ̀pù àwọn tó ń jóbìnrin ká kìlọ̀ fún wọn kì í ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n fi ń lo oògùn amágbéni ṣòwò wọ́n máa lọ pàdé àlejò ọ̀nà burúkú kátẹ́gùn ẹ̀ má bàa fẹ́ lù wọ́n. atẹ́gùn mi tó bá fẹ́ lù yàn pa báyìí ó lè máa gbọ́ hospital wọ́n lè náà lò ní. wọ́n lè náà lò ní. gbogbo àwọn ọmọ wa tó jẹ́ pé bíi klọ́ọ̀pù bíi nǹkan ni wọ́n máa ń lọ tó yẹ bá ti mọ̀ pé aago 12 aago kan ti lù bá wọn bẹ̀ à ń kó mbẹ̀ láago 2 o à ń kó mbẹ̀ láago 3 kọ́ má gbìyànjú ẹ̀ wò. kó má dán wò tọ̀. òòṣà
ní ká lọ bọ Ọbàtálá gbogbo àwọn ọlọ́bàtálá gbogbo àwọn ọlọ́bàtálá. Gbogbo wa pátápátá. Gbogbo àwọn ọlọ́bàtálá ká lọ bọ bàbá arúgbó. Ifá ṣe sọ bẹ́ẹ̀ náà ni òòṣà náà ṣe sọ pé ká lọ ká bọ Ọbàtálá. Wọ́n máa sọ pé Ọbàtálá tutù. Ìbínú ẹ̀ ò dáa o. Ìbínú ẹ̀ ò dáa. Tó bá rá pálápálá tó bá mú ẹnìkan. Anágbára o. Gbogbo àwọn ọlọ́bàtálá ká lọ tọ́jú Ọbàtálá. Gbogbo àwọn tọ́mọ wọn wà lókèrè pátápátá. Ká tọ́jú Ọbàtálá fáwọn ọmọ wa. Ká lè ṣètùtù àwọn àgbàlagbà. Ká má fìtì dáàdì mi lẹ̀ torí bá ti sọ̀rọ̀ tán. Ọlọ́run gbàgbé ọ̀rọ̀ ara wọn. Ká má fojú di wọn. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tá a bá ti ń dáná tá a ti gbómi kaná tá a bá lomi kù tójú omi gbóná yá níta. Èèwọ̀ ni èèwọ̀ ọdún yìí níṣẹ́ gbọ́ o ẹ má domi gbóná sílẹ̀ o. Ọgọ́ta yàtọ̀ wà láìpẹ́ wo gìrì. Ìgbà yẹn la bọ ẹ̀fọ́ tán kómi ẹ̀ má tutù yá níta ẹ má tó láyé ẹ̀ wò. Tó bá yẹ pé nìkan ṣe ló bá máa bá wí ní àti ẹ̀dá ẹ mọ̀ kó ṣọ̀pọ̀ náà bẹ̀rẹ̀ kọjá fún ọ̀rá gbogbo àdúgbò ló máa forí ko. Ká má domi gbóná sódò síta o. Ká má gbélé dami nù síta. Tá a bá lè fẹ́ domi tútù gan tá a bá fẹ́ dà síta ká má dó lẹ́nu ọ̀nà ká domi síta. Ká rí pa pọ̀ síta ká má domi sí àwọn tibí tá à ń wí lára. Ibi tá à ń wí lára. A máa gbàlejò gan lọ́dún yìí o àlejò kí la fẹ́ gbà àlejò ló la fẹ́ gbà lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn tọ́lọ́ bá ṣí lójú ẹ̀mí wọ́n mọ̀ pé a fẹ́ gbàlejò àwọn ẹ̀mí míì. Àwọn ẹ̀mí kan àwọn ẹ̀mí dáadáa tó máa gbówó wá. Àṣẹ. Wọ́n máa wọlé. Àwọn ẹ̀mí tó rẹ̀ tí wọ́n bá ṣe ń gbé wá báyìí ìwọ tó o bá ti gba èèwọ̀ wọn. Wọ́n tún kì mọ́lẹ̀ báyìí ni. Wọ́n tún gbé lọ fẹ́ lòmíì nìyẹn. Wọ́n tún gbé lọ nìyẹn. Gbogbo àwọn eléṣe gbogbo obìnrin ni mo rí ni màá ká mọ́ ẹ jẹ́ ká fọpọlọ sí o lọ́dún yìí o. Gbogbo sí tẹ́ bá pàdé ní kílọ̀pù kan ní kẹ́ ká mọ́ ẹ̀yin ọmọ wa o. Ẹ̀yin tẹ̀lé jọ mọ́ obìnrin náà gbogbo ọkùnrin tó bá sín délẹ̀. Ó nílùú ẹ̀ Port Harcourt ni. Ọ̀rọ̀ iṣẹ́ kan lẹ́kọ̀ọ́ òtẹ́ẹ̀lì kan ni mo gbà. Ẹ jẹ́ ká ṣọ́ra láti tẹ̀lé wọn. Gbogbo wọn kọ́ lóògùn owó o. Àwọn àlùjọ̀nú kan fẹ́ wọnú ìlú. Gbogbo ọtọ́ bá máa gbà dáadáa máa gbà dáadáa pé wọ́n fẹ́ rí àṣírí yẹn. Gbogbo àṣírí yẹn kó má pa ẹ́ lára o. Bẹ́ẹ̀ni, torí gbogbo nǹkan wọ́n la lágbára láti rí. Wọ́n máa fi pẹ̀ bó bá ṣe rí. Mo bẹ̀ wá mo rọ̀ wá. Nínú ọdún yìí ọmọ òṣèlú gbàù káwọn alágbára tó máa bá wọn afẹ́fẹ́ dé kó má bàa yín lu ọmọ kẹ má máa mú orogún yín àjẹ́ ni ìyá kọtọ́ lọ rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ lánàá ló sọ̀rọ̀ sí wọn ìyá yẹn ló jẹ́ kí wọ́n dùbúlẹ̀ àìsàn kò rí bẹ́ẹ̀ o a ò gbọ́dọ̀ lu ọmọ kó má bàa wá lu ọmọ wa lọ́dún yìí o àwọn ẹlẹ́gbà kan wà a máa ń kọrin kan tá a bá ti ń ṣe ọdún tàbá bá ṣe ọ̀sẹ̀. A máa ní máa nà mí máa nà mọ́ bàálù ayé máa nà mí máa nà ọmọ ònàmọ nílàgbà máa nà mí máa nà ọmọ ònàmọ tọmọ nà máa nà mí máa nà ọmọ olójú iná máa nà mí máa nà ọmọ máa nà mí. Làgbà ọwọ́ wọn wà níta. Ká tọ́jú àwọn ọmọ wa. Tọ́mọ bá ṣe ohun tí ò dáa fún wa, ká má lé ọmọ bọ́ síta. Irú alẹ́ òyìn báyìí nísìsiyìí kọ́mọ ti ṣe nǹkan fẹ́ kó fẹ́ lù. Tó bá ti ní kó ti múra àti bọ́ síta rọra yá fílẹ̀. Tọ́ ẹ bá lé ọmọ síta, tánìjọ̀nù bá yín kì lọ́rùn ọwọ́ mú. Nírú amíkọlẹ̀ tiwa ẹ̀kọ́ má jẹ́ bàdàn lẹ́ máa ti lọ bá. Wọ́n dẹ̀ láwọn ọ̀kẹ́ náà lórí. A ò ní kí a má bá ọmọ wí bẹ̀tì ká má lé ọmọ ká na ọmọ títí inú ilé ká lé ọmọ yẹn kọ́mọ yẹn sá bọ́sítà ká tó mọ ẹgbàá ká tó bẹ̀rẹ̀ sílé kọ́mọ yẹn wá sá
ká tó padà lẹ́yìn ẹ̀ èèwọ̀ ọdún yìí ni. èèwọ̀ ọdún yìí ni gbogbo apátápátá ẹni tí ò bá tí ìfòyún ní kó máa nà ìdí kó máa náà máa ṣe ká má bàa fẹ̀mí ara wa ṣòfò. gbogbo àwa tá a bá tí ìfẹ́ lóyún ká mọ ọgbọ́n ta fẹ́ dá sọ̀rọ̀ ra gbogbo àgàn máa rọ́mọ bí o òòṣà sọ bẹ́ẹ̀. òòṣà ní gbogbo àwọn tó ti rora wọn pín ọ máa rọ́mọ bí. wọ́n tọ́lẹ̀ ti rò pé àwọn tí iṣẹ́ àwọn òrìṣẹ́ ṣe àwọn olówó lọ́wọ́ ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà ó ní wọ́n máa rí ṣe lọ́dún yìí ṣùgbọ́n kọ́ gba ìwòsàn. èèwọ̀ ni ká gbà o àdúrà wa gbà ní dààmú àní sọmọ nu. àṣẹ. Ẹ káàbọ̀ ìyá mi ní àti gbọ́ lórí kìríkìríkìríkìrí ní ti aṣọ wíwọ̀ jáde láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ǹjẹ́ àwọn aṣọ kan wà tí wọ́n fẹ́ pé kí a máa wọ̀ jù àbí àwọn aṣọ kan wà tí wọ́n ti ẹ̀fẹ́ ká wọ̀ rárá nínú ọdún yìí? ọdún yìí ọdún àlà ni. àlà. Ó yé mi òun náà lẹ ṣe wọ́ fún lẹ́yìn tí wàá bá wà lálẹ́. àlà ni mo rò ikú ò lè rójú pa mí ẹ̀wọ̀ àlà ni mo wọ̀ o. àlà ni mo rò ikú ò lè rójú pa mí ẹ̀wọ̀ àlà ni mo wọ̀. lè ṣe ká lọ rán white a máa fi bora sùn nínú ọdún yìí ẹlòmíín ńlá làtọ́ ìpàlà ẹ̀ ò yé rárá. aláìlómi ò yé rárá wọ́n bẹ̀rẹ̀ sí ní fi white bora sùn àlá wọn máa bẹ̀rẹ̀ sí ní yé wọn. àlá máa bẹ̀rẹ̀ sí ní yé wọn. ká má wọṣọ dúdú ká má wọṣọ pupa nínú ọdún yìí ká má gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ọba ṣe kì í ṣe kú o aláwọ̀kọ́ owó á da èkejì àìsàn. àìsàn ọ̀dẹ̀ dá àìsàn kì í ṣọ̀rẹ́ ara o kọ́ náà má jẹ́ àṣà àìsàn o. ìyẹn ọ̀rọ̀ aṣọ wíwọ̀ o. ọ̀rọ̀ aṣọ wíwọ̀. ẹ ṣé ìyá mi àdúpẹ́. Kí tún ni àwọn ìkìlọ̀ tó tún ní àǹfààní nínú fún wa? Nítorí oúnjẹ jíjẹ ńkọ́? oúnjẹ jíjẹ wa lọ́dún yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ibi tí n bá délé máa ti jẹun. àlámù kò mú. kádẹ̀ kò fáwọn ọmọ wa náà. aláwọ̀kọ́ nínú ọdún yìí kíní ọkà bàbà pupa gbogbo àwa tá a máa ń mu ògì bàbà pupa ká máa fi gbogbo ara mú lọ́dún yìí. ògì bàbà pupa. Fúnfún èyí tó máa ń yẹ́lò yẹn ńkọ́? A lè mú yẹn a lè mú jéró ní ọdún yìí pòròpórò ọkà bàbà pàtí mi ò lẹ́jẹ̀ lára jẹ́ kí n gún kí n fi mílíkì sí. ó dà. wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ a lè ka èèwọ̀ rẹpẹtẹ lọ títì. àwa arúgbó lè ní ẹdìyẹ mẹ́rìndínlógún la fi rúgbọ lé ní. àwọn èèyàn pọ̀ díẹ̀ a lè ṣe láìfọ àkànṣe díẹ̀ ni. torí èèyàn mélòó la fẹ́ kéèwọ̀ fún aṣáṣe pé gbogbo kátẹ́gùn bá fẹ́ dé kátẹ́gùn àdúrà tàṣe lé ní kó fẹ́ lu gbogbo wa ní Nàìjíríà àti gbogbo àwọn tó wà lókè òkun. Àmì àṣẹ Ìdùnnú. Gbogbo ẹni bá ṣaṣọ wọ̀ káwọn ìyá mi kọ́ má bá wọn wí.
gbogbo ẹni bá ṣe oúnjẹ jẹ káwọn ìyá mi kọ́ má bá wọn wí. tó bá tún di pé abádé mo fẹ́ lọ sí the Republic of Benin tá a bá tún dé nísìnyí a máa tún lórí di ewúrẹ́ kan a máa tún fi tutù àwọn àgbàlagbà nítorí gbogbo àwọn olólùfẹ́ wa náà ni. padà a máa ṣàdúrà yẹn kí Elédùmarè ó jẹ́ kí àdúrà yẹn kó máa bá gbogbo àwọn tá a bá ṣe fún. Alẹ́ òǹdí ètì odidi ẹran àgùntàn kan la fi wé ajé ajé tó bá wọlé wa kó má jáde ọ̀dì láyìn ìgbẹ́jọ́ Monday afún lódìdí ẹlẹ́dẹ̀ a ṣàdúrà fún gbogbo àgbáyé a lè sọ pé àwọn ọmọ ẹgbẹ́ wa nìkan àbáwọn ọmọ òṣàmì nìkan àbáwọn fámìlì mi kan gbogbo àwọn àgbáyé pátápátá ni mo forí ẹ̀ sọ torí ẹni tẹ́dán máa kàn ó máa kàn àkọ́lọ́mọ́ ẹ̀ka dánwó kan. Àmì àṣẹ Ìdùmarè. Àwọn ìwọ̀ tí wọ́n sọ a ti ṣe toró mú ìwà àgbòdà ní àti fàgbóyẹ ṣe tutù yẹn ní ọ̀dì ètìjọ́ Sunday láti lẹ́rùn àgbò yẹn ìgbà tá a ti ṣe yẹn a lè kéwọ̀ yẹn a ti ṣe Elédùmarè jẹ́ kí atẹ́gùn àràdúrà kó fẹ́ bá gbogbo wa tí bàbá àgbà ló kù tá a máa lo ẹlẹ́dẹ̀ kan adẹ̀mára ewúrẹ́ kan fún tàwọn ìyá mi tá a máa ṣe gbogbo àwọn èèyàn mi ò tọ́jú àwọn bírọ́dà mi oníkálukú tí náà fẹ́ ṣe tàwọn ní àwọn òṣàláṣe papọ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ babaláwo àbí gbogbo àwọn bàbá mi tán wà bíi kọ́jọ kan bá lọ́wọ́ síta fún àwọn ìyá wa kọ́dẹ̀jọ kan bá lọ́wọ́ síta fún Ọbalúayé lọ́dún yìí kádẹ̀ máa bọ́ rí wa dáadáa lọ́dún yìí ìṣàníkà bọ́rí dáadáa ìfaníkà bọ́rí dáadáa ká má ṣàfojúdi pé alágbára ni mímú lọ síbì kan ìwọ náà gbọ́dọ̀ dáfá àbí kó ṣe béèrè kó tó jáde lọ ibi tí mo ń lọ yìí o àbéèrè ẹ̀yìn wò Ifá burúkú lè ṣe mọ́ gbogbo alára ní àgbáyé o. Àṣẹ. Ẹgbẹ́ ọ̀tọ̀ kíkà fún wa wọ́n nígbà tí wọ́n lọ sílùú ìlú dáàdì mi lọ́tà Ọ̀rúnmìlà láàrin ibẹ̀ pé ó kó àwọn ẹyẹ kan sínú àpò tó ló ti mọ̀ pẹ̀lú ẹlẹ́yẹ lòun ń lọ bẹ́ẹ̀ ṣe lẹ́yẹ lèmi náà lẹ́yẹ o ẹjọ́ gba tá a bá fẹ́ lọ ìrìn àjò ẹ jẹ́ ká béèrè sí ká tó lọ. Tá a bá fẹ́ ṣàwo lọ ìlú òdì kejì ká dáfá sí ká rúbọ ká tó lọ torí àmúrò àwọn èèyàn tá a fẹ́ lọ bá pàdé ń bẹ̀. Gbogbo ẹ̀yin bàbá mi babaláwo ẹ má gbàgbé mi nínú àdúrà ẹ̀mí ọmọ yín Ọ̀ṣun nìkan lọ́ṣùdá aláàánú wà mí o ẹ má gbàgbé mi nínú ọmọ yín náà wọn. Mo kí bàbá mi àràgbà àgbáyé ẹ má gbàgbé mi o gbogbo fáfẹ́ bá ti ń dá kó tọdún yìí sọ bóyá jẹ́nà ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn mi àdúrà wa gbà ẹ̀dá tí òòṣà tún sọ tí mo tún rántí báyìí ni pé gbogbo àwa tá a jẹ́ ṣerun òòṣà ní ká yí ọwọ́ ọ̀run wa padà fún odidi oṣù mẹ́ta nínú ọdún yìí. Ẹ̀yin onífíksì. Ẹnìkan ló ń bá mi ṣerun mi ẹlòmíì ò lè fọ́ ọkàn mi lórí fẹ́ni tó bá fẹ́ ni o òòṣà ní ká yí ọwọ́ yẹn padà fóṣù mẹ́ta ká má ṣerun níbi tá a ti ń ṣe. Tó bá yẹ pé irú amíkọlọ ni mo ti ń ṣe tẹ́lẹ̀ mo lè máa lọ ṣe ní Kọ́lá tí bá ṣe ní Kọ́lá lóṣù tó ń bọ̀ tó bá máa lóṣù tó tẹ̀lé mo lọ ṣe lábúlé Ẹ̀gbá tí bá ṣe lábúlé Ẹ̀gbá tó bá máa lóṣù tó fẹ́ tẹ̀lé mo lè lọ ṣe ní Ṣàngó pé oṣù mẹ́ta nínú ọdún yìí ká má ṣerun lójú kan tó tá a ti ń ṣerun òòṣà ló ti sọ bẹ́ẹ̀. Ibi tó fi sọ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá sọ ní ṣọ́ọ̀ṣì pé ẹ ṣègbélé torí ẹnìkan oṣù ni. Bẹ́ẹ̀ ni. Ibi tí wọ́n ti máa lọ ṣerun tẹ́lẹ̀dẹ̀ máa takú síbẹ̀ tí ò ní tẹ̀lé lọlé. Kábíyèsí Èdùmàrè. Torí orí ẹni yẹn máa rí nǹkan tó wù níbẹ̀. Ó dẹ̀ máa jókòó pa. A ní kí lóun káàkiri fún ẹni tóun kú tẹ́lẹ̀ ẹni tóun tẹ̀lé káàkiri òkùnkùn mọ yìí ẹ̀wọ̀n nǹkan tó ṣe jẹ́kọ̀ọ́ jókòó síbi kóun máa ṣe àǹfààní fún wọn. Orí mi má padà lẹ́yìn mi o. Òòṣà fi sọ yìí pé lọ́dún yìí o ní àárín oṣù mẹ́ta ká má ṣerun níbi tá a ti ṣerun ká pín ká lọ ṣe ń bí lè ká ṣe ń bí lọ́la ká ṣe lọ́wọ́ yẹn lọ́túnla
nínú àwọn èèwọ̀ ọdún yìí nìyẹn. Èèwọ̀ òru èèwọ̀ ọdún yìí náà ni ìwọ tó bá ti lọ sí bóyá kílọ̀pù àbí kó bá ti lọ yàtọ̀ sí pé ó lọ tajà ilẹ̀ ṣú ẹ sójú ọ̀nà. Ẹlẹ́dùmarè láníyàn gbogbo wa. Ká dẹ̀ ṣe nǹkan ẹ̀bí àwọn àgbàlagbà sílé, ká ṣẹ̀rọ bàbá sílé, ká tọ́jú Ọbàtálá, ká tọ́jú Ẹlẹ́dà. Àwa obìnrin ọmọ tó bá kanlẹ̀kùn èèyàn òun lọ́mọ tí ẹ o ẹ jẹ́ ká tọ́jú ọmọ wa o. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká tọ́jú ọmọ wa àwa obìnrin. Ẹ mọ̀ pé bọ́bìnrin bá bímọ méjì lọ́wọ́ òbí mọ́mọ́ ọkọ eléyìí kùdí padà kò bí mẹ́rin. Bẹ́ẹ̀ni. Ẹni tóun bá bí yẹn òun lọ́mọ ẹ̀. Tẹ́ni àkísà ń ta àtọ̀. Tóun bá bí yẹn ọgàn òun lọ́mọ ẹ̀. Tó ká má sọ fún bàtí mo ti bí méjì mi ò bí mi rọ̀. O ò dẹ̀ tọ́jú méjì tó bí. O tọ́jú méjì. So ìtẹ̀yàn bá bí náà. Òun ni tiẹ̀ o. Lágbára Elédùmarè. Ọmọ lèrè ayé orí jẹ kárìrì jẹ o. Ọmọ lèrè ayé orí jẹ ọmọ lèrè ayé o. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọmọ mi, ẹ tọ́jú ọmọ o. Ká má fọmọ tàbálá o. Ọ̀rẹ́ mi kan ni mo ń fọmọ́lẹ̀ fún. Jẹ́ ń gbọ́mọ mi lẹ̀ fún. Ọmọ wo ní dá láàbọ̀ ara o. Bí kalẹ̀ ìṣèjẹ́ nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fi àwọn ìkìlọ̀ pàtàkì àdúpẹ́ tí wọ́n ránṣẹ́ sí wa lé onírúurú ọ̀nà. Gbogbo ìkìlọ̀ láti gbọ́ àárọ̀ mọ́ Ẹlẹ́dàá wa á ti gbé etí ìgbọ́ á fún wa ní àyà ìgbàṣe. Ẹ ṣé ìyá mi. A máa fi èyí ṣe lọ nítorí pé ọjọ́ ti lọ àti ibi tá a ti ń bá nẹ́tíwọ̀kì fà ń bí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nẹ́tíwọ̀kì MTN ó ṣe bákan lálẹ́ yìí. Àti níbí náà Facebook wọ́n tọ̀nù kíní wọn upside down ni ìjà yìí pọ̀. Tó gbogbo ìyá mẹ́yìn bàbá mi ṣe ti rí pé olóòṣà òbí báwọn náà lè mú alákọ̀wé o. Òbí báwọn náà nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn ṣé rí kò dìgbà tó bá kó gbogbo ẹ̀ mọ́ra tó ṣe gbogbo ẹ̀ jígbèjígbè ìyá ló wọ òun nìyẹn. Ìdẹ́ wà lọ́wọ́. Ìdẹ́ wà lọ́wọ́ tó ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ìdẹ́ wà kò sáré tá a lè mọ gáàrùn a lè wọ ṣòkòtò bẹ̀tí ó ní bá a ṣe máa múra. Ó ní bá a ṣe máa múra kí ṣe bá tọ́ mo wà lórí program mo ṣe wo eléyìí o mo wọ jáde o. Ó dáa ẹ ṣé fún àlàyé yẹn. Ẹ ṣé fún àlàyé tó mú rẹ̀ máa rí pé olórí àbíyè náà kọ sí kì í ṣe pé a lè wọ jáde o a lè wọ jáde a lè wọ tó bá a lè wọ gáàrùn tó bá da tó yẹ pé aṣọ tẹ máa rán tẹ̀lé rán bóyá bíi 15, 20, 30 àwọn Senegal yẹn lè wọ tẹ máa ṣe irun yín bó ṣe wù yín kàn lè èdè olóṣàkẹ lọ tí ń ti irun ẹ máa di irun oríṣiríṣi bó ṣe wù yín ẹ lè dínkù lẹ́sẹ̀ ẹ mọ̀ ẹlòmíì láìpẹ́ máa dé wíìgì o ò ní rán ni wàá dé bá rẹ̀ fi débi tó máa tẹ̀kọ̀ wá rárá sí ní ìyá wa. O ò ní rán mọ́ Ẹlẹ́dàá ni wàá pọ̀ gbélé ni. Ṣé tó bá wù ẹ́ o lè fi sọ́run ẹ o lè ṣe alákọ̀wé o lè ṣe ọ́fíìsì mo ń ṣòṣàkò ní kí n má ṣiṣẹ́ o èmi níṣẹ́ tí mo ṣe mo ṣe wà ní o èmi ń ṣe àgbọ̀nṣoògùn olóògùn ní mí àmì native doctor mo ń wá láàárín ọpọlọ tó dájú tó confam mo lè wo gan láì fojú mi rí mo bá lọ́wọ́ bàbá mi ni mi kọ́ṣẹ́ lọ́wọ́ èèyàn kó òòṣà ẹ̀sìn lóòṣà iṣẹ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn ọmọ mi ń lọ sí skul wọ́n dẹ̀ ṣe òòṣà wọ́n dẹ̀ gbọ́dọ̀ kàwé wọ́n gbọ́dọ̀ múṣẹ́ kan ní ṣíṣe ṣùgbọ́n tó òòṣà bá ti pè èèyàn pé lọ jókòó òòṣà kọ́ lẹ fẹ́ jókòó tí o
iṣẹ́ lẹ fẹ́ jókòó tẹ gbọ́dọ̀ lọ kọ́ tútú àti dídè nígbà tí èèyàn bá gba ẹdìyẹ ẹyọ kan tó lọ pa fọ́ọ̀ṣà ṣóhun ni gbogbo wọn àtọwọ́ máa jẹ. Iṣẹ́ ṣègùn iṣẹ́ ni iṣẹ́ arẹmọ òun ni iṣẹ́ téèyàn ń ṣe nídìí òòṣà ẹgbẹ́ ẹ̀yin ọmọ wa òòṣà kìí ṣe tẹ̀lé sá fún ẹ̀sìn ni ẹ lọ bí iṣẹ́ yín kẹ́ ẹ dé tó bá dijọ́ ọ̀sẹ̀ ẹ̀rọ bí orógbó kẹ́ ẹ lọ dúpẹ́ ìrìn àjò láàrin oṣù kan irú àwa nísìnyí Sunday tó parí oṣù Sunday àkọ́kọ́ nínú oṣù àti tó parí ẹ̀ la máa ń ṣọ̀sẹ̀ látago 10 dago 6 rọ̀lẹ́ ni tó bá ti di mọ́ndé ní kálukú lọ sóko ajé ẹ̀ gbogbo àwọn tó wà lọ́dọ̀ mi òṣàkọ́nà wá kọ́ o iṣẹ́ ò báwo lèèyàn ṣe máa tó máa dé báwo lè ṣe máa gbéyàn wọnú ilé ẹ̀ láago kun òru irú oògùn wo ló fẹ́ lò fún láì ṣe tẹ́sítì láì ṣe fúnpá. tó dẹ̀ kọ́ máa bá ipa ìfúnpá ẹni tí ga tí wàá dẹ̀ fún láwọn ohun tó dẹ̀ máa wà nọ́mà. so a gbọ́dọ̀ wọ ṣòkòtò a gbọ́dọ̀ smarti ká tó gún wọnú ọ́fíìsì a lè máa túrò lọ túrò bọ̀. iṣẹ́ là ń ṣe o ẹ̀sìn lòrìṣà òtítọ́ lójú ká tẹpá mọ́ṣẹ́. ẹ ṣe ìyá mi inú mi dùn fún àlàyé tẹ́ ẹ ṣe yẹn ó dùn mọ́ mi nínú torí bí tí mo fẹ́ lọ náà nìyẹn tó sọ pé ẹ fún wa ní ìwúre ìkágbá ètò ti àṣálẹ́ yìí nílẹ̀ ó tún di ọjọ́ 15 ní àṣẹ Èdùmàrè nínú ẹ̀mí gígùn àti àlàáfíà látún máa fi ra ẹ fún wa ní ìwúre ìparí ètò ọjọ́ 15 lágbára Elédùmarè ìwọ̀nba ọ̀rọ̀ tí olóògbé ni wọ́n bá tún sọ irú àìsàn tó fẹ́ jà ní ọdún yìí báwo la ṣe fẹ́ mọ̀ bó bá ń ṣe bí nǹkan yẹn bá bẹ̀rẹ̀ báwo la ṣe fẹ́ mọ̀ a máa sọ nípa ẹ̀ Elédùmarè kò fún wa ṣe. àṣẹ ẹ fún wa ní ìwúre ìkápá ìká. adúpẹ́lọ́dọ̀ Elédùmarè adúpẹ́lọ́wọ́ ẹlẹ́dàá àwọn tá a pètè ọjọ́ èdè tó dẹ̀ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ lọ́ọ̀fù tẹ́ ṣí àmúdúpẹ́ o àdúrà yín àgbà mi ní wáyé tiẹ̀ ní dààmú ìyá wa náà mi ò ní wáyé tí o ilé Àwórì ò ní bàjẹ́ gbogbo bí tẹ́ ta lédè tẹ́ ìgbòdè ìfọkùnrin rẹ̀ dání nínú ẹ̀ o ní kojú púpọ̀ ọmọ ní faragbàrò rẹ̀ aago ọ̀fọ̀ aago bànújẹ́ wọn nínú ilé yín. àmì àṣẹ ìjọba. káwọ́ sẹ́yìn kó wá sọ tiẹ̀ kò ní jẹ́ tí àkíwà ká má nà ta àwọn àborí ọ̀tá gbogbo bí tẹ́tọ̀ yín bá wà báyìí Elédùmarè bá yín gba ẹ̀tọ́ yín àgbà lọ́wọ́ ọkùnrin àgbà lọ́wọ́ obìnrin àgbà lọ́wọ́ aláwọ̀ dúdú àgbà lọ́wọ́ aláwọ̀ fún gbogbo pátápátá gbogbo tẹ́tọ̀ wà wà báyìí Elédùmarè bá wà gbà àríjẹ àrímu àríná àrílò parapara ní aṣọ mọ́ra lọ́rùn ànídélé ṣe lábẹ́ ọ̀dọ́ ayé òní kọ́ mu wa kò tí ì dẹ́ kí kọ́ mu di kò tí àbá kí kọ́ mu bàbà kò tí ì dẹ́ kí kọ́ mu òde nínú ọdún ìbá ayé òní kọ́ mu wa lágbára lórí ayé òní kọ́ mu wa ọkùnrin òní kọ́ mu obìnrin òní kọ́ mu wa àríbá ti ṣe àrọ́nà gbégbà àní ṣòfò àní pòfò àní ròfò àní kútébù tí ò fún afẹ́kálukú fẹ́ lọ fẹ̀gbẹ́ nílẹ̀ lálẹ́ yìí àtàwọn tó ti fẹ́ lọ sùn lásìkò yìí àtàwọn tó ń ṣe wà lọ́sàn gbogbo àtàwọn bá fẹ́ fẹ̀gbẹ́ nílẹ̀ báyìí ọ̀nà ọ̀la máa sùn àní tó dé olójú àní tó dé olójú àárẹ̀ àní tó dé ojú ran àní jẹ́ tójú ayé eégún ayé ò ní lé wa ojú oorun ò ní lé wa ẹ ṣe Elédùmarè àwọn anídíjà àwọn ọ̀yà mi òṣòro mọ̀nìgá ànídíjà wọn nínú ọdún yìí ọmọ tí wọn làwọn ń ṣe àwọn onídíjà wọn àwọn ìyá mi ọ̀fẹ́ ànídíjà wọn ìyá mi Àbẹ̀ní ó tún fẹ̀ á bá fẹ̀tù sínú ọdún yìí ìkejìgbà tẹ́wọ̀ ọ̀rọ̀ ajé kó má pọ̀ Ifá bá fẹ̀tù sínú ọdún yìí lágbára Elédùmarè àníjẹ́ ìnira ànímọ̀ kó ni ojúmọ́ ire àwúrọ̀ ire o ó dojúmọ́ ó dàárọ̀ kí ajíire ká sùn rè o kí ajíire ká sùn rè. ẹ ṣé bàbá mi mo dúpẹ́ o láyọ̀ o. Tọ́
ọ̀rọ̀ láti gbọ́ yẹn ò lẹ́nu ìyá wa Àdùnní Oníṣọ̀pọ̀nà. Ilẹ̀kùn ǹjẹ́ mi àti yín ìjà farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ báyìí. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká ní etí ìgbọ́ òun lẹ tún gbọ́ yẹn. Ẹ̀sìn ní ìṣẹ̀ṣe ibi tó bá wọn oníkálùkù ni kó ṣe níbẹ̀. Torí pé à ń ṣèṣẹ̀ṣe à ń ṣẹ̀sìn òní kẹ́ ẹ má níṣẹ́ lọ́wọ́. Ẹ̀yin tẹ́ máa sọ pé God call me, God call you. Ó wá ní kó wá gbé bùkátà ara yẹn kó gbé láwọn ọmọ ọlọ́mọ lọ́rùn. Ó di pé kó máa yọ owó tí wọ́n kó máa dè wọ́n mọ́lẹ̀. Ẹ dẹ̀ máa sọ pé lórúkọ Jésù ẹ̀ bá ń bẹ̀. Mo kí gbogbo wa gbogbo ẹ̀yin tí ẹ bá mi wà ní ojú fọ́nrán ní àṣálẹ́ yìí nẹ́tíwọ̀kì yẹn ó ń gbé nọ́mbà wá ó ń gbé nọ́mbà lọ àṣàdùpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní taari yín àtẹ̀yin tẹ́ wà ní ẹ̀yìn fọ́nrán gbogbo ẹ̀yin tẹ́ ń farapamọ́ èmi ò mọ ohun tó dé tẹ́ ń farapamọ́ kí ló dé tẹ́ ń farapamọ́ níbi tọ́jú orí yín dé kọ́ má bàa mọ̀ pé wà ní bóyá lẹ mọ̀ pé iṣẹ́ tèmi ń ṣe ọlọ́run ọba inú ọlọ́run ọba Elédùmarè yọ sí ẹ máa farapamọ́ ibi tó yẹ kẹ́ ẹ ti wá kọ́ ọgbọ́n kẹ́ ẹ kọ́ ọgbọ́n kún ọgbọ́n kẹ́ ẹ kọ́ ìmọ̀ kún ìmọ̀ ẹ̀ ń sápamọ́ sábẹ́ kínní kọ́ má bàa mọ̀ pé wà bí mo ní ṣùkẹ̀ fún yín gbogbo yín ni mo kí lọ́kùnrin lóbìnrin ìyá mi Sidikat hallelujah God bless you mami ìtùnú gbogbo yín pátápátá ọlọ́jọ́ bí anadisa ẹ kú palẹ̀mọ́ mo rí àwọn oríṣiríṣi àwọn ènìyàn ní apá bí Esther Bọ́sẹ̀ Oyètàn Ọlọ́run Fẹ́mi Samson Yẹ́misí Adójútẹlẹ́gàn orúkọ yẹn fa kíkì gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe ẹ kú ìdarapọ̀ mọ́ wa ní òní bó ti yẹ pé ẹ kàn wà lábẹ́ ilé mi ṣùgbọ́n wà ní báwa ṣe ń wò ní òdì kejì náà tá a máa mọ̀ pé wà ń bẹ̀. Pẹpẹ ńlá mo kí yín sà ẹ káàbọ̀ ẹni bá omi ìṣọwọ́ oúnjẹ ló bá oríṣiríṣi ohun tá a gbọ́ láṣálẹ́ yìí ẹ má jẹ́ ká kọ tí ọ̀gbọ́n yín sí o ṣe mọ̀ pé mo ti máa ń sọ mo ní olómi tútù ní wá ẹ má jẹ́ ká máa da omi gbóná ṣàràràràrà síta ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ wẹ mọ́ òkókó ibi tó mọ́ òkókó míì tí kò lásìgbò láti kókó títí di àgbà nìyẹn omi tó bá ti wẹ̀ fún wọn á gbé wọn á dá yà síta àtọ̀ṣe àti kọ̀ọ̀kan àwọn tó ń lọ tí ẹ mọ̀ wọ́n pé wọ́n ń kọjá lọ bóyá wọ́n ń bọ̀ láti ibì kan tí wọ́n ní bóyá wọ́n tẹ̀ rú dẹ́dẹ́ wọ́n kàn dúdú wọ́n lọ síbi fàájì àwọn tí ẹ kò rí ẹ wá gbé omi ọmọ òkókó ẹ dànù wọn ẹ ti fi tiyín ẹ ti fi kó bá ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀ bí bọ́mọ yẹn ṣe máa wọnú wàhálà láti ìkókó títí tó máa ní wọ́n ń ṣiṣẹ́ ìṣẹ́gun ogun ọ̀hún ò níṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ìràpadà ọlọ́run ọba Elédùmarè nígbà tẹ́rí mi tí mo wà nínú kíní tẹ̀kí mi nínú messenger box kí ni gbogbo wàhálà báyìí èmi náà love yìí ẹ má máa kí mi tẹ́bà if you want to join me online join me online don't be messaging me when I'm on live if you hey wa. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba Elédùmarè ọba tó ṣọ́ wa títí di àsìkò yìí adúpẹ́ lọ́wọ́ bàbá ọmọ ẹ̀mí mímọ́ olódù ọmọ àrè òjìkọlù kọ́pá ọ̀pá kọ́wọ́ kan yìí ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ olódù ọmọ àrè ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín sàwáwù déédéé kànjọ́gbọ́n kan tó yìí náà ni olóòtú ewùsì ọmọtádé ṣe fún ṣayọ̀ Olúwatóyìn tí gbogbo yín tẹ́ mọ̀ sí ọlọ́mọ plenty ìgbà lè wá rojú ọ̀nà wa ráyè ọdún yìí kò ní le koko mọ́ wa ó máa tù wá lára ní gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ẹ gbọ́ ìkìlọ̀ wọ́n ní ká má rìn ru wọ́n ní kẹ́ má fìyà jẹ obìnrin wọ́n ní kẹ́ ẹjọ́ ẹ̀yìn dájú wa oníkanranjágbọ́n bíi tèmi wọ́n ní ẹ má lu àwọn mọ́mì wa oníkanranjágbọ́n tó yẹ kó tó bá ti gbé jọ̀gbọ́n wọn dé ẹ̀ṣá ọ̀rá máa wò wọ́n ẹ máa tò wọ́n ẹ máa ṣe kí ni ẹ máa bà wọ́n wọ́n dẹ̀ ní tí àwọn ọmọ wa bá ṣẹ̀ta bá fẹ́ bá wọn wí tó bá ti lè bọ́ sí ẹnu ọ̀nà pé ká padà lẹ́yìn wọn ká tètè ya dá wọn padà sínú ilé ọlọ́run jẹ́ ká lé ọmọ wa lọ sí ọwọ́ àwọn ẹ̀mí àìmọ̀ torí pé àwọn àlejò àìrí wọn máa sọ̀kalẹ̀ lónírúurú èmi àti yín
àníírin àrífẹsẹ̀sí láṣẹ Ìdùmarè. Èyí tó kù ó tún di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí a tún máa mú ètò yìí wá lórí ètò nípa ìwáṣẹ̀. Ire o, ire kàǹkà, ire kàbìtì, ó dìgbà.